A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti fi ojú fo àyẹ̀wò screening tí ó yẹ kí wọ́n ṣe fún Ààrẹ Bọ́lá Tinubu ṣíwájú ìdìbò abẹ́lé ọdún 2027 gẹ́gẹ́ bí ara gbèdéke ìdíje bí wọ́n ti kéde wípé ó pegedé ní ìlànà òfin ẹgbẹ́. Ìpinnu yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó wáyé lánàá Ọjọ́rú ní olú ilé-iṣẹ́ ẹgbẹ́. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ Felix Morka fi léde lẹ́yìn ìpàdé ní APC ti ní ìpinnu yìí wáyé gẹ́gẹ́ bí agbára tí ìgbìmọ̀ òṣìṣẹ́ ní lábẹ́ òfin láti ṣe àgbékalẹ̀ àti àmójútó ìdìbò abẹ́lé ẹgbẹ́ nígbà tí ó bá yẹ, kí wọ́n sì fi ojú fo èyí tí ó lè ṣe àǹfààní fún ẹgbẹ́. Ìgbìmọ̀ òṣìṣẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ ti gba ọ̀pọ̀lọpọ̀ ìbuwọ́lù endorsement àti vote of confidence láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ. Lára wọn ni ẹgbẹ́ ìlọsíwájú, àwọn gómìnà PGF, àwọn adarí ilé ìgbìmọ̀, àwọn ẹ̀ka ẹgbẹ́ APC níbi ìpàdé àpérò tí ó wáyé nínú oṣù karùn-ún ọdún 2025 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. APC ti bẹ̀rẹ̀ títà nomination form láti ọjọ́ 28 oṣù kẹrin tí wọ́n fi òpin títà rẹ̀ sí òru àná ọjọ́ 6 oṣù karùn-ún. James Faleke tó ń ṣaṣojú Ìkẹjà Federal Constituency láti ẹgbẹ́ Tinubu Support Group ni ó ra nomination form fún Tinubu ní $100 mílíọ̀nù. Ètò àyẹ̀wò screening ni wọ́n ní ìrètí wípé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 8 oṣù karùn-ún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn ICPC ti sọ lánàá wípé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna ti gbà kí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ní àǹfààní sí ìtọ́jú àìlera bí ó ti wà ní àhámọ́. Ìdájọ́ yìí wáyé lẹ́yìn ẹ̀bẹ̀ fún àánú láti ọ̀dọ̀ agbẹjọ́rò El-Rufai níbi ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n fi kan gómìnà àná. El-Rufai àti ẹni wọ́n jọ ń jẹ́jọ́ co-defendant Joy Adoga ló ń kojú ẹ̀sùn oníkókó 10 níwájú adájọ́ Rilwan Aikawa láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna. Olùjẹ́jọ́ méjèèjì ni wọ́n ti bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ICPC John Ode, agbẹjọ́rò El-Rufai béèrè fún ààyè kí oníbàárà rẹ̀ lè rí ìtọ́jú lórí eyín àti ojú ní àwọn ilé ìwòsàn tí ìjọba ti là kalẹ̀ ní ìlú Àbújá. Adájọ́ Aikawa bu ọwọ́ lù bí ó ti ní kí àjọ ICPC gbé El-Rufai lábẹ́ àmójútó tó péye street supervision lọ ilé ìwòsàn Mal Dental Clinic àti Skipper IQ Hospital ní ìlú Àbújá bí àsìkò bá tó, kí wọ́n sì dá a padà sí àhámọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìtọ́jú bá parí. Ilé-ẹjọ́ tẹnumọ́ wípé gbogbo ìrìnàjò tí ó bá jọ mọ́ ìtọ́jú rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ṣàmójútó rẹ̀ dáadáa. Ó dẹ̀ ní àjọ wọn yóò tẹ̀lé gbogbo àṣẹ ilé-ẹjọ́ kí wọ́n sì rí i dájú wípé àhámọ́ gómìnà àná lọ pẹ̀lú ìlànà òfin títí wọ́n fi yanjú gbèdéke ìyọ̀ǹda rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìwádìí ti jábọ̀ wípé ọwọ́ ọlọ́pàá ti bá àwọn méjì kan títí kan ẹni fi ìbọn Beretta pistol àti 4 rounds of ammunition rán èèyàn tí ó yọrí sí ìṣekúpa Ọ̀gẹ̀nẹ̀mínẹ̀ Ògìdì tí ASP Nuhu Usman ṣekúpa ní agbègbè Ẹfúnrún ìpínlẹ̀ Delta. Orísun ìròyìn ní afurasí méjì ni wọ́n kó kọjá sí agbègbè Ẹfúnrún lálẹ́ àná lábẹ́ ìṣàkóso ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta bí ìwádìí ṣe ń tẹ̀síwájú lórí àti rí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú fífi ìbọn ránṣẹ́ àti ikú Mínẹ̀ ẹni ọdún 28 bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́pàá ṣì dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀. Àwọn tí ó súnmọ́ ìṣẹ̀lẹ̀ sọ fún akọ̀ròyìn wípé afurasí méjì ni wọ́n ti kó wá ní alẹ́ àná Ọjọ́rú. Ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026 ni ọlọ́pàá agbègbè Ẹfúnrún ní àwọn gba ìpè wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Ògìdì níbi ó ti ń gbìyànjú àti
wé Billy Paso kan tí ìbọn ìléwọ́ àti ọta mẹ́rin kún inú rẹ̀. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé ASP Usman pẹ̀lú àwọn mẹ́rin mìíràn ṣekú pa Ògìdì lọ́nà àìtọ́. Èyí ló mú alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Anthony Placide kéde wípé wọ́n ti gba aṣọ lọ́rùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ̀nyí kí wọ́n tó fi ojú wọn ba ilé-ẹjọ́. Ọ̀sẹ̀ tí ó kọjá ni ọ̀gá ọlọ́pàá yányán Ọlátúnjí Dìísù bu ọwọ́ lu yíyọ wọ́n níṣẹ́ pẹ̀lú ìbániṣẹjọ́. Ó ní kò sí òfin tí ó fi ààyè gba kí ọlọ́pàá gba ẹ̀mí. Ọlọ́pàá tí ó bá ṣe èyí yóò fi ojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀pọ̀ ni a gbọ́ wípé wọ́n tún di olóògbé tí àwọn mìíràn fi ara pa lẹ́yìn tí àwọn agbébọn ṣe ìkọlù sí èrò tó wá bá wọn dárò níbi ìsìnkú ọ̀pọ̀ èèyàn mass burial ní Ndefang District, ìjọba ìbílẹ̀ Barkin-Ladi, ìpínlẹ̀ Plateau. Àwọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n ń bá wọn kópa nínú ètò ìsìnkú àwọn méje tí wọ́n ṣekú pa níbi ìkọlù ìṣíwájú láàrin ìlú. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe jábọ̀, ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá bí ará ìlú ṣe kórajọ àti sìnkú. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn agbébọn tí wọ́n ti ń wòye láti orí òkè nítòsí ṣàdédé ya bò wọ́n, ṣínà ìbọn bolẹ̀ sáàrin àwọn abánidárò níbi wọ́n ti ń gbẹ́ ilẹ̀ níbojì. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀, Masara Kim, sọ fún akọ̀ròyìn wípé ìlú márùn-ún ló ń kojú ìkọlù lọ́wọ́ àwọn agbébọn ní gbogbo ìgbà. Ó ní wọn kò tíì parí ìsìnkú ni àwọn agbébọn yìí fi ṣe ìkọlù. Èyí ló mú wọn tètè rọ́ àwọn òkú sínú kòtò tí oníkálùkù fi sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ó fi kún wípé lójú òun ni wọ́n fi yìnbọn pa ọ̀gbẹ́ni kan. Gbogbo àwọn ọlọ́dẹ tí wọ́n gbé ìbọn ọdẹ àti ìléwọ́ dání ni àwọn agbébọn yìí kápá. Kim ní orí ló kó òun yọ. Wọn kò tíì lè sọ iye ènìyàn tí ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́lé, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àtijọ́ Goodluck Ebele Jonathan ti ké sí àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe àlékún ìgbìyànjú wọn níbi ètò ìdìbò. Ìròyìn jábọ̀ wípé Jonathan sọ ọ̀rọ̀ yìí lónìí ní ìlú Àbújá nígbà tí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ya sí ilé rẹ̀ láti rọ̀ ọ́ kí ó darapọ̀ mọ́ ìdíje fún ipò ààrẹ ní ọdún 2027. Níbi ó ti ń bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ni Jonathan ti rọ àwọn tí wọ́n fẹ́ kí ó padà wá díje kí wọ́n kọ́kọ́ lọ gba káàdì ìdìbò PVC wọn kí wọ́n sì bá wọn kópa nínú ètò. Ó rọ àjọ elétò ìdìbò INEC kí ó farabalẹ̀ wo bí ìpòǹgbẹ ṣe ń pọ̀ sí i bí ó ti ní ọmọ Nàìjíríà ò nífẹ̀ẹ́ sí ìbò. Jonathan ní ìdajì nínú ẹ̀yin ọ̀dọ́ ni ẹ kò ní káàdì ìdìbò, ẹ wá fẹ́ kí èmi lọ díje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Ziad Zakari, ẹni ọdún 37 tí gbogbo ènìyàn mọ̀ sí Abuja, ni a gbọ́ wípé ó ti jẹ́wọ́ wípé òun gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà (500,000) láti fi da ásíìdì sí arábìnrin òṣìṣẹ́ ilé aṣaralóge spa kan lára ní agbègbè Lákòwé, ìpínlẹ̀ Èkó. Ìwádìí sọ di mímọ̀ wípé arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlọ́runṣeunfúnmi Awóṣọgbọ́n fi ara pa ní orí, àyà àti ọwọ́ lọ́pọ̀lọpọ̀ níbi ìkọlù tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2025. Awóṣọgbọ́n ni a gbọ́ wípé ó lọ dá ẹnìkan lóhùn nílé home service tí wọ́n ti san àsansílẹ̀ owó rẹ̀ sí ibi tí ó ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé òun gangan kọ́ ni wọ́n fẹ́ ṣe ìjàmbá fún. Ọ̀gá rẹ̀, Ọlọ́runmáyè Ìfẹ́olúwà, sọ fún akọ̀ròyìn wípé wọ́n tọpinpin ìkọlù yìí dé ibi aáwọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ́lẹ̀ àti afurasí tí ó rán Zakari níṣẹ́ láabi. Lẹ́yìn èyí ni wọ́n fi ojú Zakari àti ẹnìkan tí wọ́n pè ní Owólabí Daniel bá ilé-ẹjọ́ májísírèètì ní Èbúté Mẹ́ta lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀, ìgbìyànjú àti gba ẹ̀mí àti ìfarapa. Nínú fọ́nrán tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Zakari, tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ 19 oṣù kẹta ọdún 2026, ti gbà wípé lótìítọ́ ni wọ́n rán òun níṣẹ́
ṣiṣẹ́ láabi kí òun tó ṣe àṣìṣe lọ dà sí ẹlòmíràn lára. Zakari ṣàlàyé wípé Daniel ni ó ti pàṣẹ aṣọ́gbà security guard sọ fún un wípé òun ní iṣẹ́ kan fún un. Lọ́gán tí ó ṣàlàyé lòun gbà láti ṣe. Ó ní òun kò kọ́kọ́ rí iṣẹ́ yìí ṣe nítorí ẹ̀rù ń bà á. Ẹlẹ́ẹ̀kejì tí òun gbìyànjú rẹ̀ wò ni òun lọ ṣi ènìyàn mú tí ó fi dà sí ẹlòmíràn lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.